Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún Alhaji Atiku Abubakar tó díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí ní abẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láàrin ọdún 2019 àti ọdún 2023. Alhaji Atiku Abubakar là ń sọ nípa ẹ̀. Ó ti padà tú àṣírí ó ti sọ nǹkan tó ń fa wàhálà àti ìjà láàrin òun àti olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí Alhaji Atiku Abubakar tó sì tún ti jẹ́ kó di mọ̀ wípé nítorí ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ ó ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló fi bẹ̀rẹ̀ sí ní máa kọlù òun báyìí tó bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ọ̀rọ̀ burúkú nípa òun. Ẹ rántí pé lọ́dún 1999 tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó di ààrẹ alágbádá ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ìjọba tó padà sọ́dọ̀ alágbádá látọ̀dọ̀ àwọn ológun tó ti ń ṣe ìjọba láti ọdún díẹ̀ sẹ́yìn. Níṣe ni ó mú Alhaji Atiku Abubakar gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ tó sì jẹ́ pé àwọn méjèèjì wọ́n jọ darí orílẹ̀-èdè Nàìjíríà fọ́dún mẹ́jọ ni ìyẹn láàrin ọdún 1999 sí ọdún 2007. Ṣá o, ìjà ní Ọbásanjọ́ àti Atiku náà fi bára wọn jà ní ipò ààrẹ tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó Ọbásanjọ́ sọ nípa Atiku àti àwọn tó kọ sínú ìwé ìtàn ìgbésí ayé ẹ̀ nípa Atiku àwọn ọ̀rọ̀ tó burú jáì ni èyí tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan máa fi Atiku kan máa fi ṣojú oníjẹgúdújẹrá ẹ̀dá wò ó. Ṣá o, ní ọ̀sẹ̀ tí ó kọjá tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó ń fèsì sí ìwé ìtàn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà nípa bí ó ṣe lọ Ọbásanjọ́ ó fagídí yọ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá olóògbé Gani Abba. Ọ̀rọ̀ yìí ni Ọbásanjọ́ ló ń fèsì sí tọ́rọ̀ fi lọ taba Atiku Abubakar. Nínú ọ̀rọ̀ tó Ọbásanjọ́ sọ inú ti pe Atiku lọ́dàlẹ̀ ó ní látọjọ́ tóun ti sọ di ààrẹ ọjọ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ òun inú ti bẹ̀rẹ̀ sí ní máa wọ́ ọ̀nà tí ó ti gbé òun ṣubú tí ó ti rí òun lẹ́pa kíkó ààrẹ kó lè bá bọ́ sí i ní ọwọ́. Ọbásanjọ́ tó jẹ́ kó di mọ̀ pé ìdí tóun fi yọ Gani Abba nínú pé ńgbà tóun ò sí ní ilé tóun ní ìrìn àjò níṣẹ́ l'Atiku ránṣẹ́ pé sílé ìjọba pípé òun àtàwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin kékeré fáwọn lọ yọ òun Ọbásanjọ́ tí Ọbásanjọ́ sì ní bí àṣírí ọ̀rọ̀ yìí tó lu sóun lọ́wọ́ nípasẹ̀ olórí òṣìṣẹ́ òun tó ká gbogbo ohun wọn sílẹ̀ ó ní ó jẹ́ kí àwọn gba ipò lọ́wọ́ Gani Abba. Ṣá o, nígbà Ọbásanjọ́ ń tú àṣírí Atiku ti wá jáde sọ̀rọ̀ ó ti sọ nǹkan tí ó fa wàhálà láàrin òun àti Ọbásanjọ́ àti ìdí tó fi ń kọlù òun tó fi kórìíra òun. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọ̀gbẹ́ni Frank Shaibu sọ ló ti jẹ́ kó di mọ̀ pé nítorí pé òun ò jẹ́ kí Ọbásanjọ́ kórí sáà kẹta tó fẹ́ ṣe lásìkò ìgbà tó wà ní ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní nǹkan ló bí òun náà tó fi kórìíra òun tó sì ní nítorí ìdìbò tó ń bọ̀ tí Ọbásanjọ́ sì tó fẹ́ kí olùdíje ẹ̀ kó di ààrẹ lọ́dún tó ń bọ̀ ìyún ọmọ ìyá ẹ̀ tó ló ń ṣiṣẹ́ fún lábẹ́lẹ̀ ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ló fi ń kọlù òun tó ń yẹ̀yẹ́ òun.